gbé ẹ bọ̀bọ̀ mo ṣe láti gbé ẹ bọ̀bọ̀ action. And gbé ẹ bọ̀bọ̀ and gbé ẹ bọ̀bọ̀ mo ṣe láti gbé ẹ bọ̀bọ̀ action. Mo ṣe tán láti gbé ẹ bọ̀. Orí adé ó gbé ọ. Kábíyèsí ṣùgbọ́n ló ṣe tán láti gbé bọ̀ àwọn. Ìbálòpọ̀ tó wá bí nínú ẹ̀kọ́ ibẹ̀ ìbọn. Jẹ́rìí ti balógun tó bínú lọ. A máa ṣèyún ẹ̀yin ní kẹ́ ẹ kojú òdu. Bọ́mọ̀ yóò sì gbẹ́ bọ tí ní ó ẹ̀bùn àbọ̀ tí gbogbo ojú ní kẹ́ ẹ ká ṣe báyìí. Awo kí ni ṣíṣe? Thank you. Ológun yá bẹ́ẹ̀ ni ológun ni. Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí. Ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà? Sinimá tí a fẹ́ ṣe àfihàn ẹ̀ fún yín lénìí òun ni sinimá eléyìí tí a ti ń gbáradì, eléyìí tí a ti ń dúró dè. Sinimá tí ó wá látọwọ́ olólùfẹ́ wa World Best Tóyìn Àyìmákù. Eléyìí tí a pè àkọlé sinimá náà ní Ìyálóde. Ìyálóde jẹ́ sinimá tó sọ̀rọ̀ nípa akọni obìnrin eléyìí tó jẹ́ wípé jagunjagun náà dẹ̀ tún ni. Àwọn òṣèré jàǹkàn-jàǹkàn ni wọ́n kópa nínú sinimá yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Tóyìn Àyìmákù Ajéwọlé ò lè fún wa ní àwọn iṣẹ́ tí a ò kí máa ń fẹ́ràn. Àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá yìí lára wọn ni a ti rí Múyìwá Adémọ́lá, Àbẹ̀ní Agbọ́n, Òjó Pagogo, Kọ́láwọlé Ajéyẹmí eléyìí tí ó jẹ́ ọkọ Tóyìn Abraham fúnrara rẹ̀, Bukky Wright. Sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ wípé ó sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, àṣà, ogun àti àwọn ohun ìjìnlẹ̀ Yorùbá eléyìí tí a ò tiẹ̀ gbọ́ rí àbí a ti gbọ́ rí a ti gbàgbé rẹ̀. Ṣùgbọ́n a fi ń dá yín lójú pé sinimá yìí kò ní pẹ́ jáde o. Tó bá sì ti jáde, a ó máa rí wò ní gbogbo ilé sinimá pátápátá tí wọ́n ti ń wo àwọn eré Yorùbá àti àwọn eré Nollywood àwọn onífíìmù. Nítorí wípé tó bá di oṣù tó ń bọ̀, eléyìí tó jẹ́ June 6, òun ni a ó rí sinimá Ìyálóde yìí wò. Ìyálóde, iṣẹ́ ọwọ́ Tóyìn Abraham Ajéyẹmí ni. Ẹ dẹ̀ ti mọ̀ wípé àǹtí Tóyìn ò lè fún wa ní ohun tí a ò ní fẹ́ràn. Àwọn òṣèré tó wà nínú sinimá yìí gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Wọ́n kópa ribiribi nínú sinimá Ìyálóde yìí. Tí sinimá Ìyálóde bá ti jáde, a ó máa fi tó yín létí ní orí ìkànnì yìí. A ó sì máa jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ kí ó tó jáde. Ìyálóde, iṣẹ́ ọwọ́ Tóyìn Abraham Ajéyẹmí òun ni ó ṣe iṣẹ́ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Abraham Ajéyẹmí, tí sinimá yìí bá ti jáde, ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn kí a lọ wo sinimá Ìyálóde. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn. Kí ẹ sì má gbàgbé láti fún wa ní ìka ọlọ́wọ́ eléyìí tí a mọ̀ sí like. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.